tí ò ní òde yáyáyé. Ó ti tí ká ní mọ́lẹ̀. Ó sì di òkè oríjà ìjù. Wọnú àgéjù lọ. Kí o lọ ṣe iṣẹ́. Ìwọ tó ní súnmọ́jú ara ń wẹ́ o inú ni o orí ti ń fọ́ o ó máa pariwo ni let him give you this drug so that at least wàá lè sùn wàá rest kílẹ̀ fi mọ́ ná. wọ́n má jẹ́ kí n ṣe pé fún mọ́mísẹ́ torí mo lọ́ọ̀gbọ̀n gbogbo ni wọ́n. wọ́n wẹ̀rẹ̀ ní ẹ̀mí náà sọ̀rọ̀ mọ́mísẹ́ sí mi létí mọ́ báwo ló ṣì gàn. ẹ kí ló wà ẹwù dájú irú eré kí ló lè fẹ́ máa ṣe ṣèbí ẹwù tá gbé lọ síbi tá gbé bọ̀ lọ sí òkú ló ti padà wá síbí báyìí. ẹ jọ̀ọ́ ẹ má pa mí ẹ ṣàánú mi. Bí o bá fẹ́ padà sí ilé ayé inú omi ló máa tẹ̀lé. níbo tí wàá tó máa gbé mi. ọmọ wa tó ti dẹ́kun láti Amẹ́ríkà nǹkan àwa ṣeré. dọ́là mi ní káàṣì kankan mi ní káàṣì online banking ni máa ń ṣe. Tó bá jẹ́ pé àbúrò yìí ni mo jẹ́ ṣé máa aláàbò kẹ́kọ̀ọ́. ìyàwó mi. jẹ́ àpapọ̀ lórí ẹ̀. ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀fún mi náà ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀fún mi náà. ẹ̀mídìlẹ̀ yìí ò dá o ṣé tí ọmọ yẹn kú nìyẹn ni. ẹ wò ó ẹ̀yin ìyá wa kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o àbẹ̀bìnrin tó bá lárúgbó ńlé tó ti fẹ́ kú tó kú ẹ̀ ní péréte lẹ́nu ẹ̀ kó má bàa waste ẹ̀yin sì lè fi lówó o. Fi arákùnrin yìí sílẹ̀. Ṣé ìwọ ò mọ̀ pé gbogbo ìwà burúkú tó ń wù ó fi ń ni èmi lára ni gẹ́gẹ́ bí òjìji ẹ̀? kí ni mo lè ṣe tí mo ò ní fi wá bíbá ìbọn ẹjọ́ ìyá ipò. nígbà ìwádìí fojú kọ ooru tó bá díjú ò ní wájú wọn. ẹ sà kí ni mo lè ṣe tí mo ò ní fi sùn ẹ sà kí tẹ máa sùn mọ́.